nínú ìtàn Ọ̀ṣun state tí ọdún méjì yóò ju ọdún mẹ́rin rẹ̀ lọ bí ìyàwó àtàrà ìjẹ̀lú àwọn nǹkan tí wọ́n fi máa ń bínú sáwà nù. I appreciate tá a bá ní àǹfẹ́ mùsùlùmí ní gọ́vnà ìdí tá a fi máa sọ bẹ́ẹ̀ ni pé a lè rí bá sọ̀rọ̀ because ẹ̀dá àjọṣe kan náà ṣe à níbi ká bóyá ní nǹkan ní olóṣèlú number one tí ọkọ̀ ṣe wẹ̀ Oyinlọ́lá ni ó gbé ọmọ bọ̀ ó gbé fún wa mi ní gbàgbé láíláí ó sì jẹ́ kírísítẹ̀ntì láti 1990 táwọn ti kéde pé òun ní ìgbìmọ̀ ọ̀tọ̀ fóṣèlú òun sì wọnú òṣèlú officially tá a bá ń pàdé olóṣèlú tí ìwà rẹ̀ dáa tọ́jọ́ kírísítẹ̀ntì ẹnìkan ni ẹ̀ka dúpẹ́ ọ̀dọ́ lónìí àpàdé àwọn mùsùlùmí náà àbáwọn ṣe ọmọ ìyàwó kan bẹ́ẹ̀ pé kò wúlẹ̀ ní ẹnì kankan tó rán sí wa kò wúlẹ̀ ní ẹnì kankan tó represent Islam nígbà rẹ̀ ó sì represent Islam dá òun náà lálẹ́gbẹ̀sọ̀lá gómìnà tó represent Islam ṣùgbọ́n níbi ìjọba Adeleke ọlọ́run gbọ́ wọn lọ mú irú Sheikh Cousin wọn fi ṣe civil staff ẹ wo ẹ̀yà Adeleke àárín yóò ní dáa tẹ bá ń bá lọ báyìí bá jẹ president kò sí tí ó di lọ tẹ bá ń bá lọ báyìí o tí irú Sheikh Cousin sì wà pẹ̀lú yín tẹ́ ẹ bá ti rí irú Sheikh Cousin pẹ̀lú yín ẹrù ò ní bà mọ́ pé ẹ tí ọba mọ̀ yín ni o ọmọ yín ni ẹ bá mọ̀ yín gangan ọ̀yẹ́ kẹrù bà àmọ́ ẹni ọba wá rí Sheikh Cousin ti ń bẹ pẹ̀lú yín tó sì mọ̀ ẹ ti ń pè bẹ́ẹ̀ ẹrù gbọ́dọ̀ bá yẹn mọ́ gbogbo tẹ́ ẹ bá ti fẹ́ ṣe láyé ní dáadáa Ọlọ́run fún yín ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ìtẹ́ ti ṣe dáadáa aráyé ti rí ọdún méjì yìí ọdún mẹ́rin ẹlòmíì lọ kò sí ọlọ́dún mẹ́rin kan nínú ìtàn Ọ̀ṣun state tí ọdún méjì yóò ju ọdún mẹ́rin rẹ̀ lọ bí ìyàwó àtàrà ìjẹ̀lú àwọn nǹkan tí wọ́n fi máa ń bínú sáwà nù. I appreciate tá a bá ní àǹfẹ́ mùsùlùmí ní gọ́vnà ìdí tá a fi máa ń sọ bẹ́ẹ̀ ni pé ká lè rí bá sọ̀rọ̀ because ẹ̀dá àjọṣe kan náà nǹkan tá a fẹ́ ò ní yé ṣùgbọ́n ọ̀rọ̀ ti kọjá pé kẹ́nìkan adé ní ìsìnkú èmi ni mùsùlùmí káàbọ̀ ẹ̀rọ mùsùlùmí kùn dárú tọdún méjì yìí ju ọdún mẹ́rin rẹ̀ lọ tí ọ̀gbọ́n bóyá lọ́sùn ni àbí lọ́yọ̀ ni àbí níbo míì ni mi ò tí ì rí ìjọba ọlọ́dún méjì tó wá ń bèètì ọlọ́dún mẹ́rin ní Ọ̀ṣun àti ní ibòmí number one tí wọ́n kọ́ rí náà ní gómìnà plus ẹ bá ní ọ̀tẹ́ ọlọ́run mo ṣe ń ròyìn kó òṣèlú nù èmi ẹ sára òṣèlú kàkà báyìí wọ́n ti kọjá òṣèlú wọn ò bìlọ́ sẹ́rí ìyàbá rí tó dáa làmọ́ sọ̀pọ̀tì Arẹ́gbẹ́ dáa Rauf kò tí ì sùn gómìnà rẹ̀ àti dòótì ọdún mẹ́jẹ̀jọ àti ọdún mẹ́fà kò tó débẹ̀ nígbà wọn yíbo rẹ̀ dòótì bẹ́ẹ̀ náà àwọn abẹ́rẹ́ sí rí àwọn Adeleke yìí especially Sheikh Cousin tí wọ́n sá ó confuse wa n ta expect pé wọ́n lè ṣe wọ́n ṣe kọjá rẹ̀ I expect pé wọ́n lè ṣe tó báyìí wọ́n tún wá ṣe kọjá àbí tààrò àwọn ní wọ́n já padà discover ta ní ìdílé Adeleke ẹ kó oríire tẹ́ ń bá lọ ibi tẹ́ bá kù sí Ọlọ́run bá ń kọ̀rẹ́ tẹ̀yìn lágbára Ọlọ́run àwọn èèyàn rí tẹ́ ti ṣe dáadáa fún àdúrà wọn gbà lẹ́yìn lórí mo mọ̀ kí ẹ special àbáwọn torí pé wọ́n gba kíkí ẹ pọ́n àlé wọ́n wá lọ sọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run tí wọ́n á pọ́n jòkó wálé wọ́n pọ̀ gbogbo ẹ̀yẹn ni Ọlọ́run tẹ́ wá pọ́n jòkó wálé ẹ̀yìn àfa ńláńlá bàbá wa Muyideen mọ́ọ̀mọ́ ọ̀fà bàbá àgbà bàbá àlùbáríkà ọlọ́pọlọ pípé Ọlọ́run fún yín láhàn àwọn ẹni Ọlọ́run bá fẹ́ ránṣẹ́ Ọlọ́run ahọ́n tọ́lọ́ máa ń fún nígbà Musa ò ní ọtọrọ síbẹ̀ Ọlọ́run fẹ́ lómi hẹ́pọ̀ ẹ̀yìn yóò ní ìdí arọ́wàsí àfi tí wọ́n bá gba arọ́wàsí fún yín ọmọ àbọ̀rọ̀ yín jẹ́ ni bàbá àwọn ilé kó dàpọ̀ bàbá ní ọjọ́ mọ̀ sọ̀rọ̀ bàbá wa Muyideen ìmọ̀ọ́mọ̀ ọ̀fà ẹ̀pọ̀n alẹ́ pọ̀ àfin kọ́bọ̀ àfún yín pé kẹ́ ẹ wá lówó àtò fún yín gbẹ̀ lọ àwa tàwọn yìí o èmi mo fún wọn fún kọ́bọ̀ bàbá wá wọn á fi pọ́n àwọn ọmọ wọn lé ni bàbá Muyideen ẹ̀tọ́ kí torí ẹ fi ọ̀ṣọ́ àtàlùbáríkà sí ìjókòó wa wíwá yín àdúgbò lọ́dọ̀ Ọlọ́run pé a ní yín jókòó nínú ẹni tí mo lè kí special bam mo lè kí yín iná ní bàbá wa Khalifa tó Sheikh Abdulbaki Muhammad Muqaddam àfáà mi ni àfáà bàbá mi tí bàbá mi kí lọ́dọ̀ wọn àfáà èmi gàgà tí èmi náà jókòó tí mo kí lọ́dọ̀ wọn lẹ́yìn náà wọ́n á jẹ́ àfáà wa mẹ́ńtọ́ wa lẹ́yìn Sheikh Abdulbaki Muhammad lójú ayé Sheikh Abdulbaki wọ́n kó wa lé yẹn lọ adarí ọmọ kéékèèké adarí àwọn ọmọ kéékèèké gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a tún lọ jẹ́ ọmọ fún bàbá wa Al-Waziri náà bàbá wa Imam Ọ̀fà gbogbo wa la fẹ́ràn yín lu yìí kò sẹ́yìn nǹkan tó jẹ́ ní orí abẹ́ni rí ẹ̀ bá ti bú sí nǹkan tí ó sọ̀sọ̀ kó sọ pa yín pẹ̀lú balance níjókòó mẹ́sẹ̀jì yín àgbè lọ́tọ̀ ni mẹ́sẹ̀jì yẹn balance pọ̀ ọlọ́nkọ yín owó tí kọ́ yín ti pẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ tó wá sí pàbá ń bá rẹ̀ níjókòó wa ẹ fi bless ìjókòó wa bàbá Imam Ọ̀fà orí yóò ní burú ọ̀rẹ́ wa ọ̀nkú wa ẹni rẹ̀ ẹni Ọlọ́run fi sàmì ní gbogbo Ìbàdàn àti Ọ̀yọ́ state ifo dé gbogbo ilẹ̀ Yorùbá torí kò síbi tí ọwọ́ jà àwọn òde Alhaji Mutiu onímàlú aṣíwájú gbogbo mùsùlùmí Ìbàdàn land Ọ̀yọ́ state ẹsẹ o bẹ́ẹ̀ ṣe rí wọn kò sí tí mo fẹ́ ṣe wọn máa ń sọpọ́ọ̀tì mi gbogbo nǹkan tí mo fẹ́ ṣe kódà tí mọ́ ìta ṣe iná àdúgbò ẹ̀dọ̀ lọ onímàlú ìràwọ̀ yín ò ní wọ́ọ̀kùn èdè Yorùbá ni ìtumọ̀ ẹni pé yìí kò ní dábùkù ẹ mà ga sí ni gbogbo ibi tí Ọlọ́run ti ní kẹ́ ẹ ti rí ṣe kábàjẹ́ ìtẹ́ ìlé Ọlọ́run fi lè yẹn lọ onímàlú ẹ kú wá rí kí wọ́n fi ẹjọ́ yẹ ẹ̀sìn kó wá ṣẹ́kọ̀ọ́ jáde tí àwọn tó ń ran gan kẹrànadé ìtumọ̀ ẹni pé nǹkan bẹ láàrin tẹ́lẹ̀ Ọlọ́run kan fàwọn tó ń ran sábàbí ni àgbẹ̀nú bá ń sọ ọdún ilẹ̀ Yorùbá lónìí àwọn tí wọ́n ẹ̀yìn sọ lówó jù bá náà lọ ẹnáwó kọjú àbáwọ̀ olówó sí máa náwó ni náà gbogbo lówó ni onímàálù tí tó bá kú nítorí ó kù lápò rẹ̀ téèyàn bá dé ọ̀dọ̀ ẹ̀ yọ̀ọ̀dẹ̀ náà gbogbo lówó ni
ẹsẹ̀ lówó báwọn adáyé mọ̀ dáadáa mélòó nìkan tí ẹ ní ṣùgbọ́n náwó kọjá bólówó sí máa náwó náà fi ní olówó lè olówó kan nílẹ̀ Yorùbá lásán ìnáwó tó bẹ́ẹ̀ ti náwó ọ̀rẹ́ ń ṣe káàkiri fún gbogbo mùsùlùmí ọlọ́mọ àwọn pẹ̀lú ọ̀rẹ́ mi Fortunate Brent àbúrò kọyà oríire ọyájọ kí àwọn ẹni àwọn gbogbo àwọn ẹni Ọlọ́run níbẹ̀ yẹn ni wọ́n bá ń ṣètò fún gẹ̀rẹ́ láti mọ ẹ̀sẹ̀ à ń wá wọ́n bá ń tọ́jú gbogbo àwọn afá àwọn ẹni Ọlọ́run mo sọ yìí nítorí pé àwọn jẹ́kọ̀ọ́ fún ẹ̀yìn òkú tẹ́gbà ẹ̀ lólówó ọ̀rọ̀ àbúrò kọyà kọjá pé mo yí ń kò fẹ́ yí ń tí mo sọ ìgan búrẹ́dì rẹ̀ ni ẹ máa jẹ alálùbáríkà ni àwọn tẹ́lẹ̀ ní fẹ́kọ̀ onítàwọ̀ ìdẹ̀ ni èso ògùn èso àwọn dandan gbogbo ògùn rẹ̀ kò ju kọ́ka Kùránì lọ búrẹ́dì ẹ̀ ni ẹ máa jẹ ọ̀rẹ́ wa pátápátá yan fámìlì wa ni orílẹ̀ òní burú Fortunate Brent búrẹ́dì rẹ̀ yóò dé Amẹ́ríkà yóò dé Saudi yóò dé gbogbo àgbáyé lágbára náà gbogbo ẹ̀ tẹ́ ń ṣe fún wa ẹ̀ máa ga ni mo kí àwọn àfáà wa àgbà tọ́lọ́run bá fi pọ́n wa lé ní ìjókòó yẹn wọ́n pọ̀ tọ́jà bàbá mi Dr. Abdulaziz Abdulbaki Muhammad Dr. Abdulaziz Abdulbaki Muhammad mo sì dákọ̀ inú mi sì tún dùn afá mi ọ̀gá mi ara àwọn tí wọ́n jẹ́ kí ọ́fíìsì mufti ọmọ nítumọ̀ pẹ̀lú ìmọ̀ràn ńlá àti gbogbo nǹkan Dr. Dawood Abdulbaki Muhammad bàbá wa sí rẹ̀ kú oríire o tọ́lá àwọn mẹlẹ́bí yìí nù ẹ kó wọn tán ẹ fi ràn wá lọ́wọ́ òṣìṣẹ́ yẹn tààwọn nù bí èsì mẹlẹ́bí yìí mo kí yín o Dr. Abdulaziz Abdulbaki Muhammad mo kí yín mo fi àwọn ènìyàn Ọlọ́run tí ń bẹ ń jókòó pátá mo kí yín Dr. Dawood Abdulbaki Muhammad ẹni tí ìfẹ́ tẹ́ nìkan yé wọn mo kí yín mo kí ẹni tí ń dúró ti tààwọn lágbàdo tó wà Saudi Arabia nǹkan bí ogún ọdún sísìn ọ̀padà lẹ́yìn wárí ọmọlúwàbí ẹsẹ̀ tẹ́ ẹ̀kọ́ alẹ́ lánàá wọn náwó wọn nára láti èkó lọ́nà láti Unilag dókítà tí ó di professor láìpẹ́ Dr. Isaac Yusuf mo kí yín o èyí ti di family àwa ti ń sọ̀rọ̀ tipẹ́ àti fẹ́yàwó fúnra wa àti gba ọmọ ara wa tán Dr. Isaac Yusuf the former chairman alálàájì ní Ogun State àgbàfà tí máa edit tí dókítà ẹgbẹ́ rẹ̀ tó bá kọ ní èdè lábá wọ́n sì gbóyìnbó náà gbọ́lábá Dr. Isaac jazakumullahu khairan mo fi kí ọ̀rẹ́ wa àwọn aṣíwájú wa nídìí iṣẹ́ dáwà Professor Tajudeen láti Unilag náà òkè ẹ ṣeun ẹnáwó ẹnára ẹ wá wọn á fi àfa àgbà lọ́yà àgbà àfa àgbà ìmáàmù Lagos State Assembly former barrister tí ó ní chamber àgbà tó tóbi ní gbogbo Lagos State ó tún wá jẹ́ àfa àgbà téèyàn bá rí nídìí iṣẹ́ àfa yìí ó lè máa pè barrister ni dáwà ọ̀rọ̀ ọlọ́mọ iye èèyàn tẹ́ ti torí wọn sí Dr. barrister Imam Abdulateef Abdulhakeem honorable Iyẹ̀pẹ̀ òkè bí ó ṣe há tó ẹ̀dẹ́ ìjòkó wa ẹjọ́kò tí wà ẹ ṣàdúrà fún àwa náà ṣàdúrà fún yín òkè o jazakumullahu khairan bákan náà mo wá kí lídà wa níwò aṣáájú gbogbo mùsùlùmí ìlú wò bàbá wa Alhaji Nihatela orí kọ́ńkọ́ dùn orí kìín torí orí pa yín bẹ̀ àṣeyọrí yín bẹ̀ mo fi Abíọ́lá kìín ẹ̀yìn tẹ́ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa Abíọ́lá sí èèyàn rí ni ẹ̀sẹ̀ láti ní kí àwọn mùsùlùmí mo fi ìgbà tẹ́ ń jẹ́ tí a máa ń àbí Amirul Hajj ní gbogbo federal àṣeyọrí yín mo fi kìín àṣeyọrí yín wò wá lágbára gan mo kí yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú tààwùn láti ìgbà yìí kódà nígbà tí mo bínú sí yín ìṣẹ́tẹ́ ẹsẹ̀ ni pé ọmọ mi bínú sí mi aráyé kan ò mọ̀ pé mo bínú bàbá àlùbáríkà tí kì í pẹ́ gan bàbá tó tì síwájú tí wọ́n bá ní kí ìlú wo mú gọ́vnà wa tí wọ́n bá farú yín lẹ̀ bẹ́ẹ̀ dẹ́ ṣe dáhùn ìwọ dájú bẹ́ẹ̀ lọ olóṣèlú ni àmọ́ òṣèlú yín kò tó ìsìlámù yín aṣíwájú ni yín ṣùgbọ́n bí ẹ ṣe máa ń ṣerú fún ìlú àtẹ̀sìn ọkọjá aṣíwájú tẹ̀ jẹ́ bàbá wa lè hàtẹ̀là ó kọ tó ti ń dábọ̀ láti gbà yìí tó tún ń dáàdì sí ẹ̀sìn wọn ẹ̀mí ogun ọlọ́run ní parí ẹ̀sìn ní sáré tí wọ́n máa ń dáàbò wọ̀nyún mo kí gbogbo àwọn bàbá wa tí wọ́n fi dídé wọn pọ́n wálé especially bàbá wa tí a máa gbogbo ṣọ̀kan tẹ̀tún á jẹ́ alága àjókòó Islahu dín lágbàáyé bàbá àlùbáríkà ẹ ti wà lẹ́nu dáadáa báwọn bàbá onínú rẹ̀ mo kí yín mo fi ọ̀nkú mi fún iṣẹ́ ìgbọ̀n mi ọ̀nkú mi tọ́tẹ̀lé yín Alhaji Abdulbakar Idris Fasasi mo fi kí yín mo fi àwọn ọmọ tó láṣeyọrí inú ilé yín mo fi kí yín rárá sí ọwọ́ yín ni bàbá wa Abdulrasheed sheikh ní ìmáàmù ní Abdulrasheed Idris Fasasi Magaji olórí gbogbo àwa ìṣọ̀kan mùsùlùmí nílùú Wo ok olórí àwọn ọ̀dọ́ tá a ṣọ̀kan nílùú Wo mo fi kí yín bàbá wa àfáà mi gàgàgàgà wọn wà náà tó kọ́ mi bí Dr. Abdulaziz ṣe kọ́ mi
Dr. Bardi Dahoud wọ́n kọ́ mi, bàbá wa sí àfáà mi ni, ọ̀gá mi ni, mẹ́ńtọ̀ mi ni. Tí èèyàn bá ń gba nǹkan lọ́wọ́ mi tí ò ṣe é gbà, ẹ má wulẹ̀ tí ìdààmú ara yín lọ́sọ̀dọ̀ bàbá àlefa, ẹ lọ́dọ̀ bàbá wa sí onímọ̀ gba nǹkan pọ̀ jù lọ́wọ́ wa, nǹkan míì tí wọ́n fi rán wọn àti nǹkan tí wọ́n fi rán wọn kò sí tí ò sí ẹni tó lè gbà. Kí ọlọ́run jẹ́ mi ogun lẹ́yàtẹ̀là gbogbo ayé ní pariwo rẹ̀, èrè rẹ̀ ọmọ, èrè rẹ̀ àlìjọ́nà gbogbo ẹ̀ ọlọ́run kò ní dùn yín ní kankan bẹ́ẹ̀, ọmọ yín ó da, ojú ayé yín ìdá yóò tó máa da gbẹ́, ọlọ́run àníjà lù sí yín báyìí, ẹ̀ ní sáà rẹ̀ orí yóò ní dàrú, ẹ̀ sì ní kú báyìí, a tún ní ìdí tọ́pọ̀. Mo kí àwọn bàbá wa àfáà mi, ẹni tó kọ́ mi ní dáwà ní ìlànà ti iṣẹ́ Islam òkè àgbáyé gbogbo ìgbòdò, Dr. Abdulhafiz Abdulgani Ọlọ́ba, ọmọ ogun ọlọ́run tó sápamọ́ tí ìfẹ́ fara rẹ̀ hàn, one of the best Islamic scholar today, bẹ́ẹ̀ tí tó ń fi ara pamọ́. Okay o, ní kí ní jù bá ń lọ torí kí láìkẹ́ kí wọ́n máa yìnyàn, ìwọ̀n bó jẹ́ pé ayé ọmọ pẹ̀lú nìkan bẹ́ẹ̀ tán pè ní Dr. Abdulhafiz Abdulgani àfáà ní fún mi o, kán tó ní PhD àfáà ní, kán tó ní degree gan àfáà mi ni. Nǹkan kí ibẹ̀ sẹ́yìn sí Kàbàbákì Muhammad ó ní product pọ̀, ìyàlẹ́nu product ara product sí Kàbàbákì ọmọ ogun ọlọ́run tọ́mọ àlùjòndé yìí lọ́kọ̀ọ́fì tí wọ́n fara pamọ́. Àdúgbò ìdọ̀nà nígbà wá ní wọn ò níyàn gbogbo àwọn alálùbáríkà yìí. Mo ń sọ ọ̀rọ̀ kan pé Dr. Qasim ìta ní ti lẹ́kítọ̀, wọ́n ti lẹ́kítọ̀ ní Malaysia, àwọn tó mú Niger, Saudi Arabia, àwọn ti gba dọ́kítọ̀ wọn, wọ́n sì tún lajú ní lẹ́wù tó yẹ kí wọ́n lajú. Gbogbo yín mo kí ẹ kú iyì tẹ́ dàbò wa lára pẹ̀lú ẹ̀kọ́ wa, wọ́n kọ́ wa tán wọ́n tún wá fún alóye tí wọn ò fún wọn, wọ́n tún wá dúró tí àbí ìgbà pàwọn àwọn ni wọ́n lóye nǹkan ní ká tí máa bí wọn ní òṣè. Bàbá Mọ́gàjí wọn kan sẹ́ǹdì invitation ní ìráyè lọ bá wọn, wọ́n sì wà níjòkó ọ̀dọ̀ pẹ̀mílẹ̀. Bàbá ara àdúrà yín tó gbàlè ní ọmọ yín o, gbogbo àwọn ọmọ yín tádùá gbàlè lórí, àdúrà yín kò ní kúrò lórí wọn, dáadáa yín kò ní kúrò lórí wọn, nítorí lára wọn tí wọ́n fi ń dùn kò ní dìbànújẹ́, kò ní dìbànújẹ́. Àwọn náà gbàgbé sọmọ bàbá tiẹ̀ yàtọ̀, Mọ́gàjí tààwọn ni àwọn tó ń jẹ́ ọmọ jẹ́ Mọ́gàjí tààwọn nù, bàbá wa Idris Fasasi, bàbá wa Abdulrasheed Idris Fasasi, bẹ́ẹ̀ náà ni Alhaji Abdulbaka ṣéèkì ní ọmọwé ní àwọn ọpọlọ Mọ́gàjí ni gbogbo nínú wọn dùn sí àdúgbò lọ́dọ̀ lọ. Náà mo wá kí àwọn bàbá wa ní Ìwó tó ń darí Jímọ̀ Ìwó, mo kí yín o, mo kí ọmọ ìmáàmù Ìjẹta tí wọ́n jẹ́ ẹ̀kẹta ìmáàmù lónìí, mo fi bàbá wa Sheikh Yusuf Yábúyájú mo fásirù gbogbo owó làǹdì akíkanjú ọmọ tó jọ bàbá ẹ tẹ bá ń gbọ́ bàbá láyè, bàbá Yábúyájú ò ní tó sì tó ṣe àlééfà wọn, kódà bàbá yẹn àlééfà mi, àlééfà tó lọ ń gbalẹ̀ yìí. Ok o, wọ́n fẹ́ ń jòkó ipò àjọṣe ni ìní alálùbáríkà ní wọn ò wá bẹ́ẹ̀ nìkan nínú yín o, ẹgbọ́ lásán ni ìjẹ́ ń pè lọ́rẹ́ nu o. Bàbá olúwẹ̀ kó oríire tọ́lọ́ yan orú àwọn yẹn sí Central Mosque, bàbá mo fẹ́ sí gbogbo Central Mosque. Ok, bàbá wa ọmọ ìmáàmù Ìjẹta alálùbáríkà Alhaji Ustaz Mutalib Akínlẹ́yẹ, ẹ̀yin lẹ kẹta ìmáàmù níwò lónìí, ẹ̀yin méjèèjì ẹ̀yin lẹ represent Central Mosque Ìwó, ẹ̀sìn rí sí àdúgbò ẹ̀dọ̀ ọlọ́run fún yín, àánà ń bẹ́ pẹ̀lú yín. Bá bí mi rí tí kí n mú invitation wà, kódà mo gbàgbé àti sẹ́ǹdẹ̀ sí inú sì máa ń bí ni pé ẹni tí n bá rí sí èèyàn mi kọ́lọ́kàn mi ò ti lọ, èèyàn mi lẹ́yìn wàláhì tí èsì pé wọ́n ní nǹkan kan náà jọ ni wá àwọn ẹni àlùbáríkà. Ok o, mo kí bàbá wa àgbà chairman ìmáàmù àwọn association ìmáàmù tí wọ́n ń bẹ lábẹ́ Ta'awun Political Forum TPF, àwọn bàbá yìí wọ́n máa ń dúró tì wá lójú àtìlẹ́yìn, àwọn náà ní League of Imam lọ́dọ̀ tí a náà torí Ta'awun odidi dáúlà ni ọkọ̀ jẹ́ àtẹ́pẹ̀ ní League of Imam, ẹ̀ka kan ní League of Imam, àwọn náà ní màmú tiẹ̀ wọn ní sẹ́ra mọ́ irú Daaru Hijrah tá a wà yìí lẹ́yìn 14 ní mọ́sálásí tí ń bẹ́ẹ̀ lẹ́yìn 14 League Imam tiẹ̀ wá, àmọ́ èyí League Imam wo ládìí ní tọ́jẹ́ títì àwọn jẹ́ sí Ta'awun. So Ta'awun gangan níbẹ̀ táwọn èyí àwọn bàbá wa láti ta ni tó yẹ pé bí wọ́n ṣe lọ́mọ nù lé lànà dúró tì á láti ta, torí tí wọ́n sọ pé láti ta ni pé àjọ máa ṣe mítìn, àwọn ní mítìn tí wọ́n lọ́tọ̀ tí wọ́n ṣe ń torí àwa ni. Ìwọ́n àwọn bàbá ìjọ tó wá fi yàtọ̀ ní wípé àwa lórí ẹ̀mí wọn, àní bẹ́ẹ̀ wọn ládùn àwọn máa ṣe, àní bẹ́ẹ̀ wọn níṣẹ́ tí wọ́n lọ máa gbé ọlọ́lọ́mọ ìwà láti ṣe lórí ìjàmọ́. Mo kí Imam TPF, mo kí yín o. Mo kí bàbá wa Sheikh Waliyullah Adéṣíjì Mudirul Mudara, òun ni wọ́n darí gbogbo ilé kéwù